So ẹ kú dédé àsìkò táwa yìí níbi ẹ ti láǹfààní àti máa gbọ́ wa káàkiri gbogbo ilẹ̀ ànàgó tí ń gbọ́ wa káàkiri ilẹ̀ òkèrè tí ń gbọ́ wa káàkiri ọ̀dọ̀ àwọn aláwọ̀ dúdú tí wọ́n ń gbọ́ wa àti àwọn aláwọ̀ funfun tí wọ́n ń gbọ́ wa kí n káàbọ̀ sórí ètò pàtàkì tó ṣe ẹ̀yin obìnrin láǹfààní tó ṣe àwọn ọkùnrin náà láǹfààní torí pé ohun táwọn wa lọ ṣòkòtò tẹ́lẹ̀ rí ó ti wà ní àpò ṣòkòtò wa ẹni tí ó mojú ògo kan la fẹ́ kópa ìbìnírè pẹ̀lú àǹfààní ńlá tó délùú Ìpòbẹ́ tó ti wà nílùú Sàkété tẹ́lẹ̀ rí tí wọ́n ti ń jẹ àǹfààní ẹ̀ ṣùgbọ́n nísìnyí àti wá gbé wá sílùú Ìpòbẹ́ akíyí káàbọ̀ sórí ètò wa. Ẹ káàárọ̀ bàbá mi. Ẹ mọ̀ lẹ́ kú dédé àsìkò táwa yìí tọ́ra àwọn àsìkò táwọn èèyàn wa yóò mọ̀ wò wá ní ìsìn lórí àwọn ẹ̀rọ wa tó ẹ jẹ́ ká àwọn èèyàn mọ orúkọ tó wà ní orí ètò yìí ní àsìkò táwa yìí. Ẹ káàárọ̀ ẹ kojúmọ́ mo kí gbogbo yín ní àpapọ̀ níbikíbi tẹ́ ti ń gbọ́ mi. Èmi náà ni Haji Mustapha ọmọ alálùbáríkà tẹ́ mọ̀ sí Ọ̀túnba Eléégún ní Sàkété. Ọmọ bíbí Sàkété ni mo jẹ́ mi ń dàgbà sí Sàkété ìlú òkèrè ni mo dàgbà sí. Lẹ́dàgbà sí Ọ̀túnba Eléégún tó túmọ̀ sí pé àwọn ògògó ní ọlọ́jẹ̀ níyàwó. Ọ̀jẹ̀ bíbí ọ̀jẹ̀ ni mo jẹ́. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tó ń ta torí èpè wá sórí ètò ìlédè náà ni tí àwọn èèyàn ń wò lẹ́yìn wa yìí iléeṣẹ́ kan tó kalẹ̀ sí ìlú Ìpòbẹ́ tó ti wà ní ìlú Sàkété tẹ́lẹ̀ rí tí wọ́n ń pè ní boutique beauté plus. Ǹjẹ́ lè sọ fún wa báwo ni iléeṣẹ́ yìí ṣe jẹ́ kí lẹ̀ ń ṣe ń bẹ̀ táwọn èèyàn lè mọ̀ ní pàtó lórí ètò yìí lásìkò táwa yìí. Iṣẹ́ tá à ń ṣe pọ̀ ń bẹ̀. Iṣẹ́ tí ó ṣe àwọn èèyàn láǹfààní àgàgà àwọn obìnrin. Yes. Nítorí pé àwọn obìnrin ló máa ń lò para jù ẹ̀rí. Àwọn ọkùnrin ń lò mẹ́ kò wọ́pọ̀ àwọn obìnrin ló máa ń ṣoge jù. Bí èmi mo ti lè lò para tẹ́lẹ̀ rí kí n mọ́ mẹ́kọ́ ọmọkùnrin ni mo jẹ́ ajẹ́ pé mo ń ta oge nìyẹn àwọn obìnrin ló máa ń ta oge ẹ̀rí sí. Iṣẹ́ tá à ń ṣe ń bẹ̀ pọ̀ à ń ṣe para ń bẹ̀ à ń ṣe ọṣẹ à ń ṣe àwọn nǹkan wọ́ra àwọn omi kan dẹ̀ wà tó jẹ́ pé ó wà fún àǹfààní ara tó jẹ́ pé téèyàn bá mú èyí tí àwọn pẹ́ǹtì máa ń lo Lepic tí wọ́n máa ń sọ fún wọn ò nídìí Lepic wọ́n máa mú omi yìí nìkan wọ́n máa ń fọ gbogbo gbáyà wọ́n máa ń fọ gbogbo ọkàn àwọn obìnrin wà tó jẹ́ pé wọ́n ti lò para tí gbogbo ara wọn ti bàjẹ́ àwọn para wà tó lè dá àwọ̀ wọn padà sí bó ti tọ́ àti bó ti yẹ torí ọ̀rọ̀ pé ká lò para yìí ẹlòmíì á lò para gbogbo ẹgbẹ̀gbẹ̀ ojú ẹ̀ báyìí ni ó ti jóná. Ẹ̀rí nǹkan tó ń ṣe àwọn obìnrin ní pé mo fẹ́ mọ́ra wọn yìí béèrè ìtumọ̀ ọṣẹ tí wọ́n lè lò ẹlòmíì wà bẹ́ẹ̀ tó jẹ́ pé mo ti gbà láàyè tó ti wá lọ́dọ̀ mi rí tó jẹ́ pé tó bá débẹ̀ mí sọ fún pé nà èyí tó fẹ́ lò yìí eléyìí ni kò kọ́kọ́ lò kó tún lo eléyìí mẹ́ yóò sọ pé òun fẹ́ mọ́ra nìkan ni kì í ṣe léyìn ìpara tó bá yẹ ara lèyàn mọ́ fún ara ọṣẹ tó bá yẹ ara lèyàn mọ́ fún ara nǹkan táwọn èèyàn mọ̀ nìyẹn nítorí pé ẹni tó dúdú sí tó fẹ́ dúdú tó fẹ́ mọ yọ tó bá lọ para ẹni tó fẹ́ pupa ara ẹ̀ ó jóná náà ni. àbí ọ̀dà ẹ jẹ́ ká wo àwọn produit wọ̀nyí tó wà lọ́dọ̀ yín ní ení tere èjì tere ṣe mọ̀ pé lóríṣiríṣi ẹ̀ ló wà á mú ẹnubá mélòó kan nínú àwọn produit tó wà ní ọ̀dọ̀ yín alákọ̀ọ́kọ́ náà produit wo lè sọ fún wa eléyìí tí ọkùnrin lè lò ṣé ìpara ni àbí ọṣẹ ni tí ọkùnrin lè lò tó yẹ pé àwọ̀ ẹ̀ yóò máa wá jọ̀lọ̀ yóò máa dán kò sí ní kúrò nínú àwọ̀ tó wà tẹ́lẹ̀. Ọṣẹ wà tó jẹ́ pé ọkùnrin lè lò tó jẹ́ pé láì lò para yóò ṣiṣẹ́ fún àwọ̀ ẹ̀ ó máa dán àwọ̀ kì í ṣe dandan ní kákò para náà ọṣẹ mi wà tó jẹ́ pé gbogbo ẹ ti wà composé nù ẹ̀ gbogbo ẹ ti papọ̀ sínú ẹ̀ sínú ọṣẹ náà bẹ́ẹ̀ ni. so ọ̀hún là ń wò lẹ́yìn wa lóríṣiríṣi yìí ó dà ẹ jẹ́ ká wo irú obìnrin tó yẹ pé ó ti bóra tí ara náà ti rí bákàbákan kí ni ẹni tọ̀hún lè wá sílé iṣẹ́ yín láti wá rà kí ló lè wá rà lọ́dọ̀ yín tí yẹ pé ẹ lè ṣàlàyé fún wa ní orí ètò yìí lásìkò táwa yìí. Obìnrin tó bá ti lò para tí ara ẹ bá ti bàjẹ́ bẹ́ẹ̀ni ó nídìí àti lo ọṣẹ náà láti gbé àwọ̀ ẹ̀ tó ní tẹ́lẹ̀ rí jáde káwọn náà tún jáde padà donc tó bá lò para tára ẹ bá ti bàjẹ́ yóò máa lo àwọn ọṣẹ kan náà tó jẹ́ pé kò ní lò para sínú ẹ̀ yóò máa lo ọṣẹ pẹ̀lú epo lásán epo nìkan ni ó wà ń bẹ̀ wọ́n ń tà ń bẹ̀ epo ní ó máa kù àti ọṣẹ yẹn àwọ̀ ẹ̀ ó padà sí ó ti yẹ tẹ́lẹ̀ rí gbogbo àwọn táìsì tó wà lára yìí yóò sì fàṣẹ yóò mú ìsín tó bá fẹ́ wá mọ́ra sí ni yóò wá béèrè lọ́dọ̀ wa pé ìsín o mo fẹ́ káwọ̀ mi pupa àwa láàfún ní nǹkan tó lè lò tí ó jẹ́ pé yóò gbé àwọ̀ ẹ̀ jáde pupa náà kò ní ní dúdú kò ní ní funfun nú tí ó mọ̀ yọ kò ní jáláwọ̀ alákàlà kíní kàlákìní ó dà ẹ jẹ́ ká wo àwọn ẹlòmíín wà tó pé tó bá bímọ ọmọ wọn fẹ́ kó ọmọ wọn yáyì lójú àwọn èèyàn ìpara táwọn ń lò ní wọn ń lò fọmọ náà kí léwu tó wà ń bẹ àti pé kí ni irú àwọn eléyìí lè súnmọ́ yín nílé iṣẹ́ yín tí ẹ lè gbà wọn lámọ̀ràn yìí láti ṣe. ìpara tágbàlagbà lè lò kò yẹ kọ́mọdé lò. lọ́mọ tá a bí nítorí pé awọ ẹ̀ sì
ó sì fẹ́lẹ́. ìpara mi wà tó jẹ́ pé ọmọ lè lò tí wọ́n sọ pé familial ọmọ lè lò ìyá lè lò ẹ̀rín sì ìpara yẹn sì ó wà lọ́dọ̀ wọn ọmọ lè lò ìyá lè lò mẹ ìpara mi wà tó jẹ́ pé ọmọ ò lè lò rárá pàṣẹ yóò bá àwọ̀ ẹ̀jẹ̀ epo sì wà tó jẹ́ pé tó bá jẹ́ pé ọmọ náà bá ń lo epo ẹ̀ lásán tí wọ́n bá rí ọmọ ẹ̀ wọ́n rò ń pé ìbò ni ó wà lọ́dọ̀ mi bíi tí wọ́n bá rí plaque tó wà ń bẹ̀ ọmọ mi gangan ni wọ́n gbé sórí plaque yẹn ọmọ bíbí mi ni wọ́n gbé sórí plaque yẹn. ìyẹn plaque bò tẹ́ pírísà òun náà lẹ ti ń wò yẹn wa òun ni òun lẹ ń wò yẹn o. ọmọ mi ló wà lórí ẹ̀ tí wọ́n bá wò wọ́n rí i pé àwọ̀ ẹ̀ mọ́ ó wà bíi àwọ̀ ẹ̀ ń dán ọmọ mi ni àwọn nǹkan tí mò ń lò fún ni ẹ̀rín sì epo wà ọṣẹ wà tí wọ́n lè lò. èmi wà Alhaji Mustapha èmi wà tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mi wà tó yẹ pé wọ́n lè bọ́ra lẹ̀ láàrin àwọn èèyàn. bí jẹjẹbi òótọ́ ni. ẹgbẹgbẹ àwọn gbẹrẹbí àti wà ní gbogbo ara àti lára ó bó ṣe wà fọkùnrin náà ló wà fóbìnrin obìnrin mi kò lè bọ́ra lẹ̀ láàrin láwùjọ àwọn ẹgbẹ́ tó ń sá fún wọn pé wọ́n á fi bú òun bí abárẹ́ nìkan tó yẹ pé gbẹrẹbí ti wà ní gbogbo ara ẹ̀ bẹ́ẹ̀ ǹjẹ́ láwọn ntẹ̀yàn lè lò tí gbogbo ẹ̀ àìfàṣẹ́ kúrò lára ẹ̀. ó wà ń bẹ̀ tí ẹnìyẹn bá wá kó mọ̀ sọ pé òun ò rojú láti dá ìpara tó ń lò tẹ́lẹ̀ rí dúró. ìpara tí ń lò tẹ́lẹ̀ yóò dá dúró. nítorí pé àwọn ẹlòmíì wọ́n sọ pé táwọn bá ń lo nǹkan ara títa àwọn ń dúdú tó bá fẹ́ tún nǹkan ṣe wàá kọ́kọ́ fi àwọn nǹkan tó ń lò ẹ̀ ń sílẹ̀ wàá padà sí bó ti wà tẹ́lẹ̀. jẹ̀jẹ̀bí wà tó jẹ́ pé ìpara ló fà nítorí pé gbogbo àwọn ìpara tó ń kó ń lu òkèdè tó ń dé tí wọ́n ń kùn gáàsì wà nù ẹ̀ àsídì wà nù ẹ̀ tó jẹ́ pé yóò mọ̀ fẹ́lẹ́ àwọ̀ ni ẹlòmíì wá ń sìn tó jẹ́ pé tó bá ní tí nǹkan bá yá lára kékeré kan báyìí àti jiná iṣẹ́ ni ẹ̀rín sìn ọṣẹ wà tí ó lò àti ìpara jẹ̀jẹ̀bí yẹn wà tí ó lò ẹ̀rín sìn donc kò sí problem tẹ́ńtọ̀ ń bá wa yóò rí ìpara yóò rí ọṣẹ tó lè lò fún jẹ̀jẹ̀bí mais àwọn nǹkan tó ń lò tẹ́lẹ̀ rí yẹn ló fi ilẹ̀ náà. yóò dá dúró ẹ̀yin èèyàn ẹ má bàa kó nọ́mbà ìsílẹ̀ nọ́mbà tí mo fẹ́ fún yín nìkẹ́ máa kọ́lẹ̀ 69 38 43 89 nọ́mbà yẹn ẹ̀kọ́ nọ́mbà bàbá gangan nìyẹn nọ́mbà olóòtú iléeṣẹ́ boutique beauté plus àwọn náà gangan lè ń bá sọ̀rọ̀ yẹn torí àwọn náà lè bá sọ̀rọ̀ tẹ́ gbọ́ àwọn àlàyé kàbí kejì nípa bẹ́ẹ̀ ṣe fẹ́ kí ẹwà yín kó jáde ilé iṣẹ́ yìí ilé ìtajà yìí lèmi ń pè ní ilé ìtajà tó mú ní dára tó mú ní yáyì tó mú ní wàpá lójú àwọn èèyàn gbogbo àwọn kẹ́tẹ́ ń fẹ́ tẹ́ fi ń ṣe èmi lọ́ṣẹ́ ni o èmi làwọn ìpara ni o èmi lépo ni o ǹjẹ́ lè ṣàlàyé fún wa àtàrà kílẹ̀ tí mú wa. àwọn nǹkan wà tó jẹ́ pé a fi ń ṣe ọṣẹ tó ń kó lára igi. ara igi ló ti ń kó. èmi wà tí mo gbàgbé ń bẹ̀ tó jẹ́ pé ó lè ṣe gbogbo wa láǹfààní. tẹ́yàn bá rí mi sì wọ́n sọ pé ọmọdé yìí ó sì ń ṣiṣẹ́ o. bẹ́ẹ̀ni àwọn nǹkan wà tó jẹ́ pé mò ń lò fúnra mi. ẹ̀yin fúnra yín. mi fúnra mi. bírú kílẹ̀ ń lò ẹ fún wọn láṣìírí náà lórí ètò. àwọn epo kan wà tẹ́ ń wò lẹ́yìn tí wọ́n ń pè ní l'huile de Nîmes epo kìnínní epo kìnínní yẹn sì àwọn iṣẹ́ pọ̀ nù ẹ̀ tó jẹ́ pé tẹ́ bá ń lò láàárọ̀ lálẹ́ tẹ́ bá fẹ́ lọ sùn gbogbo àwọn nǹkan tá à ń jẹ ìsìn ló ti ní àwọn engrais. ajílẹ̀ ni wọ́n fi ń gbìn. bẹ́ẹ̀ni tòmátò ní ìsìn ajílẹ̀ ni ata ajílẹ̀ gbogbo ẹ̀ náà ajílẹ̀ ni ẹ̀dìyẹ mi wà tó sì ń dá ìsàn sí wa lára. tó sì jẹ́ pé adìyẹ oṣù méjì ló ní tẹ́ ẹ bá rí gàgàràgà ni yóò wà bí mọ̀lú nílẹ̀lẹ̀. torí wọ́n ti fi produce ara ẹ̀. ewé yìí. àwọn produce kan ṣe lè ta ń jẹ èmi lẹ́jà ni o èmi ní gbogbo ẹ̀ ní. tomati gbogbo nǹkan tí à ń jẹ ń sìn. ní produce wà ń bẹ̀. ẹ̀rí àwọn epo kan wà ń sìn tó jẹ́ pé wọ́n ṣe látara igi kìnínní. gbogbo iṣẹ́ ló pé sínú ẹ̀. tẹ́ bá ń lò láàárọ̀ lálẹ́ produce yẹn ò ní mọ̀ dúró lára yín. kábíyèsí Ọlọ́run. produce yẹn ò ní mọ̀ dúró lára yín òun mò ń lò. mo máa ń lò ní gbogbo gbà. ṣówó àwọn ọjà yín yóò sì wà wọn. kò wọ́n o. kò wọ́n. bọ́kú lówó ẹ̀ ni. ẹni tó bá nápò méjì yóò ra nǹkan. yóò bá yín rajà bẹ́ẹ̀. ẹni tó bá nápò kan yóò ra nǹkan. ẹni tó bá ní 100 francs yóò ra nǹkan. ní ọ̀dọ̀ yín bẹ̀. bẹ́ẹ̀ ni ọṣẹ ìfọṣọ ń sìn ó bẹ̀rẹ̀ látòrí pọ́n mẹ́rin ẹ̀rí ń sìn ó bẹ̀rẹ̀ látòrí pọ́n mẹ́rin. ebi ọṣẹ ìfọṣọ tẹ mẹ́nu dó ẹ jẹ́ ká sọ̀rọ̀ nípa ẹ̀ torí àwọn ìyàwó ta nígbà míì ẹlòmíà fẹ́ fọṣọ kọ́kọ́ ẹ mọ̀ pé òun fọṣọ àwọn tá a sì ń lò lọ́ṣẹ lónìí ní baṣọ olówó iyebíye jẹ́ àwọn alágbàfọ̀ wa náà gangan àwọn bẹ̀rẹ̀ṣiṣẹ́ wa wọn ra àwọn produit tó dáa lò ẹlòmíà máa fi sàmọ́lì kí fọṣọ gbogbo ẹgbẹ́ bẹ́ẹ̀ kí lè sọ fún wa ní pàtó nípa oṣù tó wà lọ́dọ̀ tí ní ìsìn
tẹ́lẹ̀ ń tàpọ̀ mẹ́rin tí ó ṣe fọṣọ yìí kí lè sọ fún apẹ́ fi po ọṣẹ ìpọ̀. ẹ rí nǹkan tó wà ń bẹ̀ ni pé a gbọ́dọ̀ mọ̀ dájú pé theory pẹ̀lú pratique. Yes. nǹkan kan náà kọ́. ọ̀tọ̀ọ̀tọ̀ ni. ẹlòmíì ó lè ní ìwé driver lọ́wọ́ ìwé ìwakọ̀ pẹ̀mí kó sì mọ̀ mọ́tò tù. bẹ́ẹ̀ni. ó wà bẹ́ẹ̀. ẹ rí iṣẹ́ tá à ń ṣe yìí ó kóríṣiríṣi. àwọn iṣẹ́ wà lọ́dọ̀ fún wa sì tó jẹ́ pé ẹ fi fọṣọ bíi kóńgì ni. ẹ fi fọṣọ tó jẹ́ pé kò lè ba aṣọ yín jẹ́ ẹ nídìí àti fi eau de javel sínú ẹ̀ náà. èèyàn aṣá ti mu sínú ẹ̀ kẹ́kínní. ó tán nìyẹn produit tó wà ń bẹ̀ yóò filtre parce que àwọn produit tó máa ń yọ tache lára aṣọ ó wà nù ẹ̀. ó wà ń bẹ̀. ẹ wá júwe iléeṣẹ́ yìí fún wa ní Sàkété kí wá ju eléyìí tẹ́ ṣẹ̀ṣẹ̀ gbédèlú Ìpòbẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí nísìnyí ẹ júwe fún wa ibo làwọn yẹn ti lè rí nípòbẹ́. nípòbẹ́ ẹ rí wa níwájú àtúnbí níwájú pent àtúnbí ní ọ̀dọ̀ alájì ọpẹ́yẹlú voilà boutique náà wà ń bẹ̀ lọ́dọ̀ wọn. létí pavé lẹ wa o létí pavé ká tó débi tí ìyá mi tó dùn ń ta oúnjẹ tẹ́lẹ̀ rí ibẹ̀ lé ẹ kalẹ̀ sí gbogbo ẹ̀yin obìnrin sẹ́ ń wò wá tẹ̀sí ń gbọ́ wa ibẹ̀ ni wọ́n wà o níwájú àtúbí dèkọ́ àtúbí tí máa ń ṣe tí máa ń yàdì sẹ́yìn ọlọ́kọ̀ ọ̀jọ̀ kan tó tún jẹ́ pẹ́ntẹ́rẹ́ iwájú ẹ̀ gẹ́gẹ́ ni wọ́n wà létí pavé ẹ̀hún náà lẹ́tì ń wò lẹ́yìn wa yẹn tíọ́bù náà la fi hàn yín yẹn wọn ló wà lẹ́yìn wa yẹn tí wọ́n bá wá dé Sàkété ńkọ́ ibo ni wọ́n wá yín sí. tí wọ́n bá dé Sàkété ẹ rí wa ní Arárọ̀mí. ní Arárọ̀mí ní ilé ancien député baba kò sẹ́ni tí ò mọ̀ mí tẹ́ bá ti dé Sàkété tẹ́ bá ti sọ pé ẹ̀ ń lọ́dọ̀ alájì àbí ẹ lè fi VIP fi jú èmi ń pé alájì tó ní VIP ó gbà yín délé mi. VIP tó wà ní Sàkété. ní Sàkété bẹ́ẹ̀ ni. adúgbòlówólò alájì ìbúlẹ̀ ti gbé àwọn iṣẹ́ yìí dé káàkiri àgbà ńlá ayé lílẹ̀ adúláwọ̀ ń bẹ ẹ̀ tẹ́ ká kọ́kọ́ mẹ́nu bá ìbúlẹ̀ ti gbé àwọn iṣẹ́ yìí dé. iṣẹ́ yìí mi ń ṣe nílẹ̀ yìí tẹ́lẹ̀ rí. Gabon mo gbé dàgbà. Cameroon ni base mi wà mo sì máa ń lọ káàkiri ìlú ìbò aláwọ̀ funfun mo máa ń lọ káàkiri mo máa ń gbéṣẹ́ káàkiri ẹ̀rín sí ìsìn mo ń gbìyànjú láti ṣe sí ilẹ̀ wa nítorí pé kí ni ọ̀pọ̀ èèyàn ni ò mọ àǹfààní ẹ̀ nílẹ̀ yìí àbí nílùú ìsìn wọ́n mọ àǹfààní ẹ̀ ń gbé jáde lẹ́ẹ̀kan náà òun tán lẹ́ẹ̀kan náà wọ́n kó lẹ́sẹ̀kẹsẹ̀ bẹ́ẹ̀ ni ìsìn mo ń fẹ́ kí àwọn ọmọ ìlú mi káwọn náà jẹnu àǹfààní ètò yìí ẹ̀rí àwọn ẹlòmíín wà tó jẹ́ pé wọ́n fẹ́ kọ́ iṣẹ́. torí bẹ́ẹ̀ ṣe ń ṣe gbogbo àwọn nǹkan yìí nísìnyí gbogbo bẹ́ẹ̀ ṣe ń pòpọ̀ yìí wọ́n á fẹ́ kọ́ nípa ẹ̀. mo gbọ́ níjèló tí àwọn kan wá tí wọ́n sọ pé wọ́n fẹ́ kọ́ àwọn èèyàn lọ́sẹ̀ ní ogbà kan òkan o kí wọ́n máa lọ sanwó ogbà kan òkan mo sọ pé kò lè ṣeé ṣe iṣẹ́ tá à ń kọ́ fún ìjọ méjì mẹ́ta eléyàn ò jẹ́ṣẹ́. ẹ lè rádùn bẹ́ẹ̀ adùn yẹn ò ní yọ. ìwé nìkan lẹ́nìí nítorí ẹ̀ ló ṣe mo fi sọ̀rọ̀ ń pa titẹni tó ń wa mọ́tò tó ní ìwé ẹ̀ lọ́wọ́ tó ní ìwé ẹ̀ lọ́wọ́ tí ò sì mọ mọ́tò ojú. ẹ lè ní ìwé ẹ̀ lọ́wọ́ àti mọṣẹ́ yìí gangan ó sì ní ìtumọ̀. ẹ sọ nọ́mbà tí àwọn yẹn lè pè é sí ó dà gbé nọ́mbà náà mo ti sọ lẹ́ẹ̀kan 69 38 43 89 nọ́mbà yẹn gangan ẹ máa pe nọ́mbà yìí gbogbo ẹ̀yin obìnrin pátápátá tẹ́ ẹ fẹ́ yáyì lójú ọkọ yín tẹ́ fẹ́ kọ́kọ́ yín rí àwọ̀ yín kí wọ́n mọ̀ pé yes àwọ̀ ní tẹ́ ẹ fẹ́ máa ra àwọn ìpara lọ́tọ̀ àti lósì àwọn ìpara tí ò ṣe ìpara tẹ́ ẹ ń rà káàkiri wọn tó ń tì ń dá àrùn sí yín lára torí ìpara míì wà pé ó ń fa kànsẹ́ jẹjẹrẹ tó ló ti wọnú àgọ́ ara àwọn tá à ń jẹ láyé òde òní tó ní gbogbo àwọn produit ọlọ́kọ̀jọ̀kan yìí ń tá a lè mọ́ lò ó wà ní ọ̀dọ̀ Alhaji Mustapha yẹn Alhaji VIP tí a eléyìí tí wọ́n ní iléeṣẹ́ Beauté Plus tí ó wà ní boutique Beauté Plus tó wà nílùú Ìpòbẹ́ ń bí létí pavé ẹ̀yìn ní iwájú àtúbídẹ́kọ̀ nílé Alhaji Ọpẹ́yẹlú ibẹ̀ náà lẹ́tì rí wọn o ibẹ̀ lẹ́tì rí wọn o ẹ máa pe nọ́mbà báyìí kẹ́ máa bá wọn sọ̀rọ̀ 69 38 43 89 lẹ́ẹ̀kan sí 69 38 43 89 nọ́mbà tí ẹ pè wọ́n sí nìyẹn nọ́mbà ẹ̀fà ẹ̀sán ẹ̀ta ẹ̀jọ ẹ̀rin ẹ̀ta ẹ̀jọ àti ẹ̀sán ló parí ẹ̀ ẹ ti rí mọ́ rí lójú wòran yín bí ó ti wà òun náà nìyẹn Alhaji bí ẹ bá wá láǹfààní àti sílé sáwọn èèyàn wà tí wàá lè bá ní bùtíìkì náà láti rajà. àwọn èèyàn wà ń bẹ tẹ́lẹ̀ bá ń bẹ. mẹ nọ́mbà tẹ fẹ́ pè yìí ó ṣe láǹfààní ẹ lè lọ rí WhatsApp ẹ rí mi
ìbá sí lóyìnbó yóò wà connected ẹ̀yẹ ṣáà ti sọ̀rọ̀ sí mi ní ju ẹ̀bẹ̀ ti rìn gbà fún mi. bá ti gbé láti rìn láti délé iṣẹ́ yín àwọn produit tí èèyàn lè lò tí ó lè mú ara dáa tí ó lè mú àwòlúwa ẹ̀ wà ní torí ẹlòmíín wà ní sí ń kábàámọ̀ pé kí ló ti ẹ̀dẹ́ tí mo bóra kí ló dé tí mo bóra báyìí ẹ dákun gbogbo àwọn ọkùnrin náà tá a bá fẹ́ wà gẹ́gẹ́ bí ó ti tọ́ àti bó ti yẹ olóṣè tá a lè fi wẹ̀ láwọn ọ̀ṣọ́ tó yẹ pé wọ́n ṣe látara ewé tí ó jẹ́ pé iléeṣẹ́ boutique beauté plus wọ́n ti ṣètò ẹ̀ kalẹ̀ fún wa tí ẹ rí àǹfààní ńláńlá tẹ́rì ń bẹ̀ olúwa máa ràn wá lọ́wọ́ kò ní bàjẹ́ lágbára ọlọ́run bá nọ́mbà yìí náà lẹ́pẹ̀lẹ́ sí lẹ́ẹ̀kan sí 69 38 43 89 69 38 43 89 ẹ júwe ọ̀dọ̀ wọn fún yín ní Sàkété àwọn tí wọ́n wà ní Sàkété nìsín. ní Arárọ̀mí ní ilé ancien député baba. tẹ́ bá ti sọ pé ẹ ń lọ ilé ancien député baba lẹ́gbẹ̀ẹ́ ilé Alájà Rafi. tẹ́ bá ti béèrè. mo ju ilé mi fún yín. ilé yín wà bẹ́ẹ̀ ibẹ̀ náà ni wọ́n sì ti gbogbo. a ti wà ní Pòbẹ́mbì. a ti wà ní Pòbẹ́mbì lọ́wọ́lọ́wọ́ nísìn. à ń gbàdúrà kó fẹ̀ jù báyìí lọ. Ọlọ́run á jẹ́ kó ṣe ṣe Ọlọ́run á jẹ́ kó ṣe ṣe. boutique beauté plus náà lè ti gbọ́ orúkọ wọn tí wọ́n ti ṣàlàyé fún yín yẹn o. Arárọ̀mí ni wọ́n wà ní Sàkété wọ́n wà létí pavé ní Pòbẹ́mbì ní ilé Alhaji Ọpẹ́yẹlú 69 38 43 89 69 38 43 89 lábẹ́ àṣẹ kábíyèsí ọba Ilé-Ṣíkàmí Adégbọlá kábíyèsí o abẹ́ àṣẹ wọn ní gbogbo ètò yìí eléyìí tí ń wáyé tọ́lá wọn náà wọ́n ti dán o wọ́n wá fi òǹtẹ́lẹ̀ wípé Alhaji Mustapha Alhaji VIP tiwa kí wọ́n wá kalẹ̀ sílùú Ìpòbẹ́ òun ló fà àtẹ̀fẹ́ rí gbogbo àwọn kan tí ẹ̀rí yìí Olúwa túbọ̀ máa ràn yín lọ́wọ́. kábíyèsí adé ó pẹ́ lórí bàtà ó pẹ́ lẹ́sẹ̀ nítorí pé bàbá mi nìyẹn. àbí bàbá mi nìyẹn. ọ̀dà information tẹ sọ ìgbà wo ni ó wáyé ìgbà wo lẹ fẹ́ ṣe formation yìí àbí kò tí ì yà báyìí. formation yìí ẹni tó bá ti fẹ́ kó mọ̀ pé mi lórí aago. yes a mọ̀ sọ. ẹ mọ̀ sọ lórí ẹ ẹ mọ̀ sọ lórí Ọlọ́run. mo wà lé mi sílẹ̀ àwọn èèyàn wà lé. bẹ́ẹ̀ báwo ètò ìtàn pé ìfẹ́ lómi kóhun náà tó ń wò kó lè jẹnu àǹfààní ẹ̀yin tẹ́ wà ní ìlú òkèèrè ẹ̀yin tẹ́ wà ní exterior ẹ̀yin àwọn diaspora wa ẹ bá Bàlájì sọ̀rọ̀ lórí nọ́mbà tí a fún yín yẹn wọn ẹ tẹ plus 229 wọn bá yín sọ̀rọ̀ sí 69 38 43 89 69 38 43 89 ẹ bá wọn sọ̀rọ̀ lórí WhatsApp gbogbo ẹ̀ yóò ṣe ṣe tó a tún mọ̀ rí yín bá a máa padà pè yín lórí ètò àǹgbà mi tó lórúkọ Alhaji Mustapha Alhaji VIP tí wọ́n wà ní ìkàlẹ̀ mi lórí ètò yìí tí wọ́n ní iléeṣẹ́ boutique beauté plus àti èmi fúnra mi Kásùmù Ìṣọ̀lá fi ń kí yín pé láyọ̀ àtàlàfíà látùmọ̀ pàdé ara wa o ó dìgbà.